Ẹ kú dédé àsìkò gbogbo bí tẹ́ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn odi. Ẹ jẹ́ kí a gbàdúrà bàbá wa olùfẹ́ wa, àwọn olùpamọ́ wa, aláàbò wa, ibi ìsádi wa, ọba tó dá wa sí tí ò gbowó tí ò gbòbí lọ́wọ́ wa. A dúpẹ́ fún oore ọ̀fẹ́ ńláńlá láti tún rí ọjọ́bọ̀ mìíràn nínú oṣù karùn-ún, oṣù oore ọ̀fẹ́. Ògo ìyìn àti ọlá ni forúkọ yín, nítorí ire, ayọ̀, ìbùkún, ìgbéga, ìlọsíwájú àti àlùyọ yóò bọ̀ wá fún wa lénìí ní orúkọ Jésù. Àti pé ọ̀rọ̀ tí a ó gbéyàwó lénìí yóò ṣe ayé ọkàn àti ara wa níre o. Ní pípadà bọ̀ yín, a ó sì bá yín jọba, nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ. Èyí ni ọjọ́bọ̀, ọjọ́ 22 oṣù karùn-ún. Àkòrí tí a ó gbéyàwó lénìí sọ wípé láti gbígbọ́ sí níní ìrírí ìyanu. Láti gbígbọ́ sí níní ìrírí ìyanu. A mú àkọ́sórí wa nínú ìwé Jòhánù kìíní orí kìíní ẹsẹ̀ ìkíní. Jòhánù kìíní orí kìíní ẹsẹ̀ ìkíní. Èyí tí ó wà láti àtètèkọ́ṣe, tí àwa ti gbọ́, tí àwa ti fi ojú rí, tí àwa sì ti tẹjúmọ́, tí àwa sì ti dìmú. Èyí tí a kéde ní ti ọ̀rọ̀ ìyè. Nígbà tí a mú bíbélì kíkà wá nínú ìwé Máàkù orí 5 ẹsẹ̀ 25 títí dé ẹsẹ̀ 26. Máàkù orí 5 ẹsẹ̀ 25 títí dé ẹsẹ̀ 26. Tí ó kà báyìí pé obìnrin kan tó ní ìsun ẹ̀jẹ̀ ní ọdún 12, ẹni tí ojú rẹ̀ ti rí ohun púpọ̀ láti ọ̀dọ̀ àwọn oníṣègùn, tí ó sì ti ná ohun gbogbo tí ó ní tán, tí kò sì sàn rárá o, ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀ ó ń pọ̀ síwájú sí i. Nígbà tí ó gbúròó Jésù, ó wá lẹ́yìn rẹ̀ láàrin ọ̀pọ̀ ènìyàn, ó fọwọ́ kan aṣọ rẹ̀, nítorí ó wípé bí mo bá lè fi ọwọ́ mi kan aṣọ rẹ̀, ara mi yóò dá. Lọ́gán ni ìsun rẹ̀ sì gbẹ, òun sì mọ̀ lára rẹ̀ pé a mú òun lára dá nínú àrùn náà. Lọ́gán Jésù ti mọ̀ nínú ara rẹ̀ pé àṣẹ ti ara òun jáde. Ó yí padà láàrin ọ̀pọ̀ ènìyàn, ó wípé ta ni ó fi ọwọ́ kàn mí ní aṣọ? Àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wípé ìwọ rí bí ìjọ ènìyàn bó ti há ọ ní àyè, ìwọ sì wípé ta ni ó fọwọ́ tọ́ mi? Ó sì wò yíká láti rí ẹni tí ó ṣe èyí. Ṣùgbọ́n obìnrin náà ní ìbẹ̀rù àti ìwárìrì, bí ó ti mọ ohun tí a ṣe lára òun, ó wá, ó sì wólẹ̀ níwájú rẹ̀, ó sì sọ gbogbo òtítọ́ fún un. Ó sì wí fún un pé ọmọbìnrin, ìgbàgbọ́ rẹ mú ọ lára dá o, máa lọ ní àlàáfíà, kí ìwọ kí o sì sàn nínú àrùn rẹ. Wàyí ẹ jẹ́ ká tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́n tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́bọ̀. Kò sí ohun tó dára jù bí jíjẹ́ ẹlẹ́rìí àti níní ìrírí ìyanu fúnra ẹni. Nígbà tí o bá kà nípa àwọn ìyanu tó lágbára nínú bíbélì, tàbí tí o gbọ́ nípa àwọn ohun ńlá tí Ọlọ́run ti ṣe fún àwọn ènìyàn rẹ̀, o lè má ní ìmọ̀ tó pé nípa rẹ̀. O lè má ní ìmọ̀ tó pé nípa agbára rẹ̀, ṣùgbọ́n èyí kì yóò jẹ́ bẹ́ẹ̀ tí o bá ní ìrírí ìṣàkóso àtòkèwá rẹ̀ fúnra lára rẹ̀. Ṣáájú kí àwọn àmì tó dé Jẹ́ríkò nínú ìwé Jóṣúà orí 2 ẹsẹ̀ 1 dé 17. Réhábù ti gbọ́ nípa ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu Ọlọ́run. Kò tí ì rí ọ̀kankan nínú àwọn ìyanu wọ̀nyí o, ṣùgbọ́n ó gbà á gbọ́, àti pé ìgbàgbọ́ rẹ̀ jẹ́ kí ó ní ìrírí díẹ̀ nínú àwọn ìyanu Ọlọ́run. Nígbà tí o bá gbọ́ ẹ̀rí tàbí tí o bá kà nípa ohun tí Ọlọ́run ṣe nínú bíbélì, jẹ́ kí ó mú ìgbàgbọ́ gbilẹ̀ nínú rẹ o. Ìgbàgbọ́ tó gbilẹ̀ láàrin ibi ẹ̀rí tí o gbọ́ lè ràn ọ́ lọ́wọ́ láti ní ìrírí ìyanu, bí obìnrin tó wà nínú bíbélì kíkà wa tí òkè yìí ti sọ pé òun gbọ́ nípa Jésù. Ìwé Máàkù orí 5 ẹsẹ̀ 27. Ó nira fún mi láti gbàgbọ́ nínú ìwòsàn àtòkèwá. Nígbà tí mo kọ́kọ́ di àtúnbí, nígbà yẹn mo máa ń ní àìsàn ibà ní ìgbà gbogbo, mo sì máa ní láti lo oògùn. Ní ọjọ́ kan, mo rí ọkùnrin àgbàlagbà kan tí mo ti mọ̀ pé ó ní ẹ̀yìn tí ó tẹ̀, tí ó sì ń rìn ní dídúró ṣinṣin ní ṣọ́ọ̀ṣì. Mo ní ìfẹ́ láti gbọ́ ohun tí ó ṣẹlẹ̀. Mo fẹ́ gbọ́ ohun tí ó ṣẹlẹ̀ sí. Nígbà tí ó pín ẹ̀rí rẹ̀, ó sọ pé òun lọ ṣe ìwàásù ìyìn rere bí òun ti máa ń ṣe. Tí òun ti máa ń ṣe, ẹnìkan wá bẹ̀rẹ̀ sí ní bú òun ládùúgbò. Ẹni náà sọ fún un pé bí Ọlọ́run rẹ̀ bá ní agbára, ó yẹ kó ti wò ọ́ sàn, kó ti mú ọ lára dá. Nígbà tí òun gbọ́ èyí, ọkùnrin náà sọ pé inú bí òun sì dúró tààrà.
òun sọ pé bí ó tilẹ̀ jẹ́ pé ẹ̀yìn náà ń ta òun o fún ìrora, òun dúró tààrà nítorí pé kò lè gbà kí ẹnìkan máa sọ ọ̀rọ̀ òdì sí Ọlọ́run rẹ̀ lọ́nà bẹ́ẹ̀. Nígbà tí ó dé ilé, tí ó fi máa padà dé ilé rẹ̀ báyìí, ìrora náà ti lọ pátápátá. Nígbà tí mo gbọ́ ẹ̀rí yìí, ìgbàgbọ́ mi ru sókè, mo sì mọ̀ pé ìlera àtòkè wá ṣeé ṣe o. Mo gba Jésù láàyè láti di dókítà mi àti pé nípa oore ọ̀fẹ́ Ọlọ́run, mi ò tíì ní láti lo oògùn ibà láti ìgbà náà o. Mo ní ìrírí ìyanu torí pé ìgbàgbọ́ mi pọ̀ sí i nígbà tí mo gbọ́ ẹ̀rí ẹlòmíràn. Olùfẹ́, bí o bá ti gbọ́ ẹ̀rí láti ọ̀dọ̀ ẹnìkan nípa irú ìyanu tí o nílò láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí o ń gba Ọlọ́run gbọ́ fún, jẹ́ kí ìgbàgbọ́ rẹ kí ó ru sókè nínú rẹ, kí Ọlọ́run kí ó lè ṣe fún ìwọ náà, gẹ́gẹ́ bí Ọlọ́run kì í ṣe ojúsàájú ènìyàn. Ìwé Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 10 ẹsẹ̀ 33. Bí o bá ti ṣe fún ẹnìkan tí ó ṣe ìyanu fún ẹnìkan, ó nífẹ̀ẹ́ láti ṣe fún ìwọ náà. Mo gbàdúrà pé kí o ní ìrírí ìyanu tó lágbára láti ọ̀dọ̀ Ọlọ́run lónìí ní orúkọ Jésù. Kókó ọ̀rọ̀ ìṣe: ṣàṣàrò lórí àwọn ẹ̀rí tó bá ohun tí òun là kọjá mu. Ṣàṣàrò lórí àwọn ẹ̀rí tí ó bá ohun tí òun là kọjá mu. Wòye Ọlọ́run fún títí wọn yóò fi ṣe ìgbédìde ìgbàgbọ́ nínú rẹ. Ṣàṣàrò lórí àwọn ẹ̀rí tí ó ń bá ohun tí òun là kọjá mu, kí o sì wòye títí wọn ò fi gbé ìgbàgbọ́ rẹ dìde nínú rẹ, tí wọn náà yóò gba ẹ̀rí tirẹ̀. Ẹ jẹ́ á sọ pé bàbá mi, mo gbà ọ́ gbọ́ o fún àwọn iṣẹ́ ìyanu tí o ti ṣe. Mo mọ̀ wípé o kì í ṣojúsàájú ènìyàn, o lè ṣe nínú ayé mi. Ọlọ́run, gbogbo àwọn iṣẹ́ ìyanu tí ayé mi tí ó ń fẹ́ láti ọ̀dọ̀ rẹ̀, Ọlọ́run yọ̀ǹda fún èmi náà, gẹ́gẹ́ bí o ti ṣe fún àwọn kan tí ó yọ̀ǹda iṣẹ́ ìyanu wọn fún wọn. Yọ̀ǹda iṣẹ́ ìyanu tèmi náà fún mi. Ọlọ́run yóò yọ̀ǹda iṣẹ́ ìyanu fún gbogbo wa ní orúkọ Jésù. Olúwàbùkọ́láyà kó ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ìka àwọn èèyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ó dàbọ̀.